bíkúdàtì ọlọ́run ló yàn ẹ̀kọ́ subhanallah subhana khalikina mímọ́ ní kíni o mímọ́ ní fún ọlọ́run ọba tí ò sí rẹ̀ ọlọ́run ní mímọ́ ní fún ọlọ́run ọba kíni o ọba tó ṣètò àwọn ẹ̀dá kìí ṣe dáadé gẹ̀dẹ̀ mà ọmọ àdẹ́bí hadama ẹ̀dá ni igi inú igbó ẹ̀dá ni ìranú ilẹ̀ ẹ̀dá ni àlùjànnú ẹ̀dá ni àwọn mọ̀lẹ́kà ẹ̀dá ni wọ́n ẹ̀yẹ tí kò sẹ́mà ẹ̀dá ni wọ́n ẹ̀dá tí bẹ́ẹ̀ wọ́n. ọlọ́run á lọ kú nílà pé àṣẹ mi ọlọ́run ṣe kí ni o ń lò nígbà sẹ́mi bí wọ́n fi ṣe ń sẹ̀mí lókè ni o ọ̀tọ̀ọ̀tọ̀ ni jẹ̀mọ́ ẹ wá wọ́n tó àdẹ́bí hadama ní ìṣúná ọlọ́run wà lápẹ̀lẹ̀ ìsáná fi àṣàrí tẹ̀kì ọlọ́run ní mo wí àwọn ọmọ ènìyàn kí ni o pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó dá ẹ wọ kúndúrà ọlọ́run la fi rí na agbára ẹni kankan ní kí ẹ̀wọ̀n rí na ṣé ọba ti sí kúndúrà yẹn bẹ̀ èmi ò ní rí na mọ́ kúndúrà ọlọ́run la fi ń gbọ́ ńlá ṣé ọba ti sí kúndúrà ọlọ́run nínú ọ̀rọ̀ mọ́tẹ̀ mọ́ kò sí kí o á lè gbọ́ kankan mọ́ à ń rí lókè ní à ń rí lọlẹ̀ ní à ń yasó ní à ń tọ̀ ní à ń yàgbẹ́ ní à ń lọ ní à ń jẹun ní à ń mú ní jẹ̀mọ́ ẹ̀ gbọ́dọ̀ tó jẹ̀mọ́ ẹnìkan kò lè ṣe bẹ́ẹ̀ àtàjẹmọ́ àkọ́bà àlá ó ní subhana manzora bidúni àbùkùdúrátì jẹ́mọ́ ẹwà pàkítà wọ́n sì àwọn ẹ̀dá àwọn báyé gẹ̀ wọ́n wàlá àwọn ẹ̀dá àwọn báyé gẹ̀ ẹ̀wà wo ní táwọn èèyàn kọ́ tí wọ́n jẹ́mọ́ bí ẹ ṣe akọ́lé ẹ̀ náà tó bí àṣà Yorùbá pálí èrò ní sunlé méjì èrò ní sunlé méjì papọ̀ àwọn akọ́sọ́ Yorùbá wọn ní adé òde